lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Discourse. Mo kí n pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tí ń láǹfà láti máa wò ìkànnì Discourse. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Discourse TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Discourse TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí i. Abul Hasan al-Shazali ọ̀sánúọ̀rọ̀ wọn radiyallahu anhu ó ní la yakmalu alimun fi maqamil ilmi hatta ibtala bi arba'in. Ó lè yàn ní pé láàfáà kún ó pè yàn láàfáà ká tó lè pè yàn láàfáà nǹkan mẹ́rin gbọ́dọ̀ pé sí ilá ó gbọ́dọ̀ máa ṣe nǹkan mẹ́rin. Ó ní àkọ́kọ́ ń bẹ̀ ó ní fa inna as-sabra ala zalika ja'alahu Allahu imama yaqtadi bihi. Gbogbo ẹni tọ́lọ́run bá ṣe nǹkan mẹ́rin yìí fún Ọlọ́run ó ṣe ní ìmáàmù, yóò ṣe láṣáájú tí àwọn èèyàn máa wo àwòkọ́ṣe rẹ̀. Gbogbo ẹni tọ́lọ́run bá ṣe nǹkan mẹ́rin yìí fún. Nǹkan mẹ́rin náà àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé kí ọjọ́ sí pé kó gbójú kúrò min shamatatil a'da'i níbi ìfẹnugún àwọn ọ̀tá, níbi àwọn ọ̀tá gbogbo tọ́ta máa ń sọ nípa ẹ̀. Torí pé bọ́ta bá wà kò sí nǹkan kan tó lè máa ṣe lójú wọn. Gbogbo tí ó ń ṣẹlẹ̀ sí bàbá Mudiru Markaz kò sí nǹkan kan tó fa tayọ wípé ọ̀tá pọ̀. Ọ̀tá tí wọ́n wá jogún yìí, wọ́n jogún ọ̀tá àwọn náà tún lọ́ta tiwọn. Wọ́n jogún ọ̀tá bàbá Sheikh Adam, àwọn náà tún wá lọ́ta tiwọn. Àkọ́kọ́ nù, èèyàn wá ṣe sùúrù, bí èèyàn bá ṣe sùúrù kò lè rọ́nà lọ. Wa malamatul asdiqai, àwọn ọ̀rẹ́ àtàwọn alábàáṣe, àwọn náà máa bú ẹ nígbà tó bá ti jù wọ́n lọ, tọ́lọ́run bá ti gbé ẹ jù wọ́n lọ, tọ́lọ́run bá ti ní ó tayọ àwọn ẹgbẹ́ rẹ àbáwọn ọ̀rẹ́ rẹ, àwọn náà máa bínú rẹ, wọ́n máa bínú rẹ. Nǹkan mẹ́rin ta ni yóò ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ jẹ́ aṣáájú láyé òun nìyẹn. Wa ta'anul juhal, àti ìfẹnugún àwọn aláìmọ̀kan. Àwọn aláìmọ̀kan náà wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n ní mímọ̀ tó jẹ́ sí pé tí wọ́n ń sọ tí bàbá Mudiru Markaz ń sọ òye wọn, wọ́n máa fi ara ni wọ́n máa sọ̀rọ̀ tí ò dá sí wọn. A lè fẹ́ irú ẹ̀ kù. Ìtọ́wà burú jù òun ni hasadul ulama yìí, òun ni ìpẹ̀gàn àwọn àfáà. Àwọn àfáà máa pẹ̀gàn ara wọn bọ́lọ̀ ń bá ti ní kẹ́nìkan yọjú ra wọn lọ. Ẹ dákun, nínú gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé, àwọn kan gbéra wọn sórí nẹ́ẹ̀tì, wọn yìí tẹ̀ sáfà. Wọ́n kó ìmáàmù bọ̀ wọ́n kó alukurani síwájú, wọ́n sì tún gbé Sahihul Bukhari síwájú. Wọ́n wá ń tú alukurani lódì fáwọn èèyàn. Bí kí wọ́n mọ̀ pé ànábì fẹ́ Aisha lọ́dún 6, pedophile ànábì, gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dáa ni wọ́n sọ lórí net. Wọ́n tún máa wá pè wọlé tó máa ń ṣe live lọ́wọ́ pé àáfàá tó bá fẹ́ takò àwọn kó gùnkè wá kó wá takò wọn. Àárá àáfàá kankan kó takò wọn. Wọ́n bà ẹ̀sìn jẹ́, wọ́n tú Kùránì bó ṣe wù wọ́n. Wọ́n sọ tí ò dáa bí kún pé èrè ń bẹ nínú Kaaba, Allahu yẹn Ọlọ́run èrè ni. Gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dáa bẹ́ẹ̀ à ń gbọ́ lẹ́nu àwọn aláìmọ̀kan. Àwọn ará àfáà kankan kó jáde kó takò wọn ju káàfọ́ ọmọ takò àfáà ẹgbẹ́ ẹ lọ. Ṣé nítorí pé àwọn wá fíwáàsì àbí nítorí pé àwọn wá owó monetization náà ló fà á?
tí ń jẹ́ máa ṣe gbogbo tẹ́ ṣe yìí kò wá síbẹ̀rù Ọlọ́run bí ọ̀rọ̀ tá ń sọ mọ́ èyí tó kù nísìnyí pé ká máa pẹ̀gàn ara wa káwa fún ọmọ búra wa ká máa sọ tí ò dá síra wa bàbá Mudiru Markaz all the time ká máa sọ̀rọ̀ tí ò dá sí wọn ká máa tọ̀rọ̀ tí ò dá sí Sheikh Adam ìgbà wo la fẹ́ ṣe lè dá ìgbà tí mo sọ̀rọ̀ àwọn kan ń sọ̀rọ̀ wípé àwọn kan ń bú wa gbogbo tó ń wúyà àwò kíá la nakhafu lawmata la'imin a bẹ̀rù pẹ́nì kó bú wa ìtọ́ àbá ti mọ̀ pé a wà lórí òótọ́ kò sí tó kàn á pẹ̀lú gbogbo yẹn wọ́n tó epo rí nẹ́ẹ̀tì lọ ń wà all the time òun wà lórí social media all the time torí owó monetization ọmọ àfà wa wéwọ níjọ́ ló ti rí mi bẹ́ẹ̀ ó ní rí mi kí n jáde tí n bá jáde I come for a purpose mo wá ní tìtorí ìdí kan mo fi wá láti sọ̀rọ̀ mi sínú àwọn tí ń bá yín wà lórí social media torí owó monetization ìwọ tẹ́bi ń pa tí wọ́n ń wá wárí bí pa àfáà wọ́n ló ń wà lórí social media all the time 24 hours torí kó ba lè ní viewers níjọ́ tí o tí ì sí social media làwọn tí ń ṣe nǹkan láì sì mà wá ṣé gbogbo èyí tó ń da ẹnu ẹ láàmú yẹn àwòrán ẹ àmọ́ èyí tó bá jẹ́ òótọ́ àwòsọ ìwọ kan ní táwọn sọ àwọn aláwọ̀ bẹ́ẹ̀ nìkan jà no àwọn tó máa ya fọ́tò ẹ ò ní gbowó rárá wọn sápamọ́ jẹ́ ń yà ni kò ń ṣe pààrọ̀ ìní ìka tó máa stress ara wa mọ́ ṣé ti yẹ dáa kan sọ fún ẹ ni pé ẹ wá content míì ṣe àwọn nǹkan tẹ́ ẹ máa tún ṣe ní Islam pọ̀ ju kẹ fèsì ẹnìkan lọ ẹ máa ní obúṣà látọdún wo gbogbo gbà ẹ ṣàwọn kankan láti máa sọ nípa Mudiru ẹ sọ nǹkan míì náà àwọn èèyàn nídìí láti pé kẹ ṣe wáàsí fún wọn àwọn èèyàn nídìí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu yín ìyẹn lá ní kẹ ẹ máa ṣe kò ń ṣe pé ká wá takùtẹ nìkan torí pé ń bá sọ̀tá hasadul ulama yìí èyí tó burú jù ní ẹ̀gàn àwọn àfà ìfẹnugún àwọn àfà torí pé nìkan bá ti ga jù yín lọ ẹ mọ̀ bínú ẹ bẹ́ẹ̀ tí ń bínú Markaz ẹ bínú Sheikh Adam ẹ sọ̀rọ̀ tí ò dáa àtò ara wọn juhal tánul juhal àwọn tó pé aláìmọ̀kan ni wọ́n tí wọ́n mọ̀ kankan ti Vietnam àwa tí ń kéwú ṣáájú kó tó bí ọ and we are still learning títí di sin I'm a graduate inshallah a doctor and colleague inshallah so rò pa aka jókòó síbi you think we are playing here we are not playing à ń ṣe nǹkan lọ ni à ń sì ń kẹ́kọ̀ọ́ lọ ni ìwọ ló mọ wàhálà tó kó rẹ sí so ìwọ tó wàá mọ nǹkan kan kó máa dá sọ̀rọ̀ àwọn onímọ̀ yóò náà ń try láti jẹ́ kó mọ̀ wípé bí báyẹn kọ́ ó mọ nǹkan kan wàá kàn jókòó bí mákàjì ìfèyí kọ́gbọ́n wàá ní òun sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn àfa wàá máa bú Mudiru all the time wàá máa pé Mudiru kèfèrí kí ló fẹ́ fa gbogbo yẹn sọ́dọ̀ ní ká máa kàfàrà ara wa ni Al-Qur'an sọ ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ó ní la yasharu qawmun min qawmin asa an yakunu khayran minhum wala nisa'u min nisa'in asa an yakunna khayran minhunna ó ní la yasharu qawmun min qawmin ìjọ kan gbọ́dọ̀ fi ìjọ kan ṣe yẹ̀yẹ́ o wala nisa'u min nisa'in asa an yakunu khayran minhum bóyá tó fi ṣe yẹ̀yẹ́ òun lóore jù Ọlọ́run wájú Ọlọ́run ilé kéwù kan ọ̀gbọ́dọ̀ máa bú lé kéwù kan bóyá lé kéwù tó ń bú òun lóore jù ó lóore jù lé kéwù yín lọ níwájú Ọlọ́run èèyàn kan ọ̀gbọ́dọ̀ máa bú èèyàn kan bóyá ni tó ń bú yẹn bóyá ó ju Ọlọ́run wájú Ọlọ́run àtà Mudiru tún sí kí ẹni tó ń fi wọ́n sí ẹ̀yẹ lẹ́yìn àfáà tá Nábì sí ní la tazharu sabatata bi akhika fa yu'afiya Allahu wa yabtalika ó ní mo fi ọmọ ẹ̀yà rẹ̀ sí ẹ̀yà ohun torí pàdánwò kan bá o kọ́lọ̀ máa kádánwò náà kúrò lára rẹ̀ kọ́ máa fi dán o gbogbo ẹni tẹ́ ń fi Mudiru sí ẹ̀yà àbí tẹ́ ń bú Mudiru àdánwò tí ń bẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí Mudiru tọ́lọ̀ ti yọ wọ́n kú ńbẹ̀ yìí kò sí ọ̀bọ sí ọ lérí tọ́lá Ànábì ló ti sọ
ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha. Ẹjá bẹ̀rù Ọlọ́run. Ẹjá bẹ̀rù Ọlọ́run. Ọ̀nà tá a gbà lè fi tún ẹ̀sìn ṣe pọ̀. Ẹ sọ̀rọ̀ àwọn tí ń jìyà gbé, àwọn tí wọ́n kidnap, ẹ sọ. Àwọn tí ń ba tèèyàn jẹ́, ẹ sọ. Àwọn àfáà náà la máa takò ara wa. Sáwa ni wọ́n ní a ṣe wáàsí fún ni àbí ká ṣe wáàsí fún àwọn tí wọ́n mọ̀, ká jẹ́ kí wọ́n mọ̀. Ẹ bẹ̀rù Ọlọ́run. Torí bẹ́ẹ̀, Ọlọ́run ní la yasaru qawmun min qawmin asa an yakunu khayran minhum. Gbogbo àwọn tí wọ́n wá máa kéwú tún sáfà wọ́n wòran wa. Wọ́n wòran wa pé báwo làwọn àfáà ti ń ṣe yẹ tẹ̀ fẹ́ jí kí Islam náà kó sú àwọn èèyàn. Ẹ̀rọ àfáà mi yọ̀ọ́sẹ̀ ni wúwọ́ bí apá ajá. Tí mùdírù yẹn ti tán lẹ́nu àfáà. Ọlọ́run ní la yasaru qawmun min qawmin asa an yakunu khayran minhum. Wala nisaa min nisa'in asa an yakunna khayran minhunna. Ọlọ́run ní obìnrin kan gbọ́dọ̀ fún obìnrin kan sí ẹ̀yẹ́ o. Báyọ̀ obìnrin tó ń fi sí ẹ̀yẹ́ òun lóore jù Ọlọ́run wájú Ọlọ́run. La talmizu anfusakum. Ẹ má búra yín o. Ẹ má fi ọ̀rọ̀ tí ò dá ránṣẹ́ síra yín o. Àtẹ̀lọ́rọ̀ Ọlọ́run mà. Wala tanabazu bil alqabi. Ẹ má sọ̀rọ̀ yín ló kọ tẹ́ ẹ̀ jẹ́, ẹ má pera yín ló kọ tẹ́ ẹ̀ jẹ́. Aya Qur'ani ni o. Ọlọ́run ní bisal ismul fusuqu ba'dal iman. Èyí tó burú jù ní kẹ́ máa tún máa pe ẹnìkan ló kọ bòkì lẹ́yìn ìgbà tẹ́ ti pera yín ní mùmìnì. Ìwà mùmìnì wo ló wá kú lára àwa àfáà mọ́ báyìí? Ojú gan gbà wá tì. Orí nẹ́ẹ̀tì wọ́n fi ilẹ̀ fún wa, àwọn kírísítẹ́nì fi wúlẹ̀ fún wa. Àárí kírísítẹ́nì kan kọ́ wá jáde kọ́ mọ bú àwọn kírísítẹ́nì ẹgbẹ́. Àbílérí ẹ̀sìn kírísítẹ́nì kan kọ́ mọ bú kírísítẹ́nì ẹgbẹ́. Àárí àwọn àfáà yìí náà ni wọ́n bá ti sí nẹ́ẹ̀tì báyìí kẹ́ tanná sójú báyìí ìsọkúsọ torí pé òun wá fi wá sí. Ó sì rántí ijọ́ tó pàdé pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ní la tanabazu bil alqab. Bisal ismul fusuqu ba'dal iman. Ọlọ́run ní man lam yatub. Ẹni yóò tí ó bá lọ túbá kó omi gbogbo orú àwọn ọ̀rọ̀ rédèrèdè báyìí. Bí ká máa yẹ̀yẹ́ èèyàn, bí ká máa fẹ́ bàtà àfà kan jẹ́, bí ká máa fẹ́nu gún bàbá Sheikh Adam, ká máa fẹ́nu gún bàbá Sheikh Kamadin. Àwọn ò ní bá yín bú àfà kankan. Àní bá yín bú àfà kankan. Gbogbo ẹni tí ó bá túbá, Ọlọ́run ní fa ulaika humuz zalimun. Ọlọ́run lálábòsí ni wọ́n o. Alábòsí ni irú wọn o. Àbòsí pọ̀ láàrin àwọn àfà púpọ̀. Àbòsí náà ní ojú okú olójú kan tí ń jẹ́ ọmọ ọ̀fọ̀ lójú kan kọ́ ọmọ ọba lójú kan. Fíwáàsí tó ń wá náà, owó monetization tó ń gbà náà kò gbé ẹ débi kankan. Àwọn ò sínú yín rárá náà tí wọ́n monetization. Ọlọ́run ti ṣàánú àwa náà. Àwọn àfà ṣàdúrà fún wa. Ọlọ́run sì ti ní ọ̀dà kí la tún wá. Kò sí tá a ṣe láyé téèyàn ṣe láyé tá a ti ṣe. Ní dáadáa. Ìwọ ni kò múra. Ìjà tọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run man lam yatub. Ẹni tí ó bá túbá, fa ulaika humuz zalimun. Alábòsí ń lówó, alábòsí ń rọ̀nà. Alábòsí ń bímọ, alábòsí ń kọ́lé. Ṣùgbọ́n tí bọ́ta alábòsí kò ní dára. Bọ́bá kọ́lé ogún gbogbo ẹ̀háwó. Àti bọ́ta alábòsí kò ní dára. Bọ́bá mọ́tò ẹgbẹ̀fà dànù. Àti bọ́ta alábòsí kò ní dára. Bọ́bá lélẹ́lẹ́ kò ní lè bá. Àti bọ́ta alábòsí kò ní dára. Bọ́bá wá kò ní lè rí. Àti bọ́ta alábòsí kò ní dára. Bọ́bá lùlù kò ní lè yọ. Àti bọ́ta alábòsí kò ní dára. Wala yazidu zalimina illa khasara. Àti bọ́ta alábòsí kò ní dára. Inna Allaha la yuhibbu zalimina. Àti bọ́ta alábòsí kò ní dára. Inna hadhihi tazkira. فمن شاء أن يتخذ إلى ربه سبيلا. اصبري على مهدد الحسود. اصبري على مهدد الحسود.
فإن صبرك قاتل النار تأكل نفسها إن لم تجد ما تأكل ìbírí aláàmàdà délé azuri bí a bá ń bínú rẹ àtúnbínú pé wọ́n ń bínú ẹni má pa ẹni tí ń pẹ gan rẹ tì ẹni tí ń bínú rẹ bí wọ́n bá tún lọ òkè wọ́n máa lọlẹ̀ ni. ìbírí aláàmàdà délé azuri wọ́n ń sọ̀bùrà kankan tí lò. wọ́n náà kàn bú alẹ́ ní comment section mo lè mi ò kíá I don't care. ń sọ̀bùrà kankan tí lò dídákẹ́tà bá dákẹ́ òun náà ni ó pa wọ́n. النار تأكل نفسها إن لم تجد ما تأكل النار تأكل نفسها iná máa jó rẹ̀ إن لم تجد ما تأكل bí náà bá rí nǹkan jó mọ́ bí ọba rí igi jó mọ́ òun yóò sì máa jó rẹ̀ ẹni ẹlẹ́ máa jóra yín lánàá وبإذن الله لا نخاف وبفضل الله لا نضام الله يا الله يا الله يا ملجأ القاصد يا غوثاء ندعوك مضطرين بصفات بمظهر الأسماء بسر الذات وبإذن الله لا نخاف وبفضل الله لا ندام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.